Aláròyé máa wí o. Nítorí owó tó gbà lọ́wọ́ ìjọba àpapọ̀, àwọn èèyàn sọ̀rọ̀ sí Makinde. Lẹ́yìn tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì, ọ̀gbẹ́ni Ayọ̀délé Fáyọ̀ṣe tú àṣírí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹnjiníà Ṣèyí Makinde nípa owó tó bẹ̀bẹ̀ gbà lọ́wọ́ ìjọba àpapọ̀, ṣùgbọ́n tí kò sẹ́ni tó mọ ohun tó padà fi kinní náà ṣe nígbà tí owó ọ̀hún tẹ̀ lọ́wọ́ tán. Àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ọ̀rọ̀ sí Makinde báyìí. Wàhálà ọ̀hún bẹ̀rẹ̀ nígbà tí Fáyọ̀ṣe, ẹni tí àwọn olólùfẹ́ rẹ̀ tún pè ní òṣòkòmọlẹ̀, ju bọ́ǹbù ọ̀rọ̀ kan láìpẹ́ yìí tó ní ọ̀pọ̀lọpọ̀ owó tí gómìnà Makinde gbà lọ́wọ́ ìjọba àpapọ̀, ṣùgbọ́n tí kò sẹ́ni tó mọ ibi tó ná owó ọ̀hún sí. Ó ní bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí gba 50 bílíọ̀nù náírà lọ́wọ́ ìjọba àpapọ̀ láti fi tọ́jú àwọn tí ilé wó mọ́ lórí lásìkò ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù tó wáyé lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 16 oṣù kínní ọdún 2024, ṣùgbọ́n tó jẹ́ wípé bílíọ̀nù 4.5 péré ló fi jíṣẹ́ nínú rẹ̀. Ìyẹn ni wípé bílíọ̀nù 45.5 lọkùnrin tí wọ́n ń pè ní GSM yìí kó sápò ara rẹ̀ nínú owó ọ̀hún. Ọ̀rọ̀ òṣèlú lásán ní GSM kọ́kọ́ pé ó rò wípé bí àwọn olóṣèlú ṣe máa mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ láti ba ara wọn lójú jẹ́ nìyẹn. Ìyẹn ló fi ní kí Fáyọ̀ṣe mú ẹ̀rí wá wípé lóòótọ́ lòun gbowó lọ́wọ́ ìjọba ààrẹ Bọ́lá Tinubu. Ìyẹn bá gbé àkọsílẹ̀ owó ọ̀hún sórí ẹ̀rọ ayélujára. Ohun tí òṣòkòmọlẹ̀ ṣe yìí bá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lójijì. Nígbà náà ló yí òun padà, ló bá bẹ̀rẹ̀ àwíjàre nípa bó ṣe náwó náà. Bó tilẹ̀ jẹ́ wípé GSM kò kọ́kọ́ jẹ́wọ́ wípé òun gbowó kankan lọ́wọ́ ìjọba àpapọ̀. Ó ní gbogbo owó tí òun pín fún àwọn tó fara gbá nínú ìjàmbá tó gbẹ̀mí ọ̀pọ̀ èèyàn tó sì sọ àwọn míì di aláìnílé lórí náà láti inú àpò ìjọba òun ló ti wá. Pẹ̀lú àkóyawó pátápátá lòun sì pín fún àwọn olùgbé àgbègbè Bódìjà tí ìṣẹ̀lẹ̀ náà wó ilé mọ́ lórí. Ṣùgbọ́n lẹ́yìn tí Fáyọ̀ṣe gbé ẹ̀rí ọ̀rọ̀ jáde síta, gómìnà Makinde ṣàlàyé nípasẹ̀ ọ̀mọ̀wé Sulaiman Ọlárẹ̀wájú tí í ṣe akọ̀wé ìròyìn rẹ̀ wípé lóòótọ́ níjọba Tinubu fowó ránṣẹ́ fún un àti wípé fún àtúnṣe àwọn ibi tó bàjẹ́ lásìkò ìṣẹ̀lẹ̀ bọ́ǹbù alágbára náà ni. Ṣùgbọ́n nínú bílíọ̀nù lọ́nà 50 náírà tí òun béèrè láti ṣàtúnṣe ibẹ̀, 30 bílíọ̀nù náírà péré ni ìjọba fi ránṣẹ́. Ó ní nígbà tí owó ọ̀hún yóò fi tẹ òun lọ́wọ́ pàápàá, òun ti pín owó tó ń lọ bíi bílíọ̀nù 25 náírà fún àtúnṣe agbègbè tó bàjẹ́ lásìkò àjálù náà, tí bíi bílíọ̀nù 5 náírà nínú rẹ̀ sì jẹ́ owó tí òun tún pín fún àwọn èèyàn tí wọ́n pàdánù ilé àti gbogbo dúkìá wọn sínú ìṣẹ̀lẹ̀ náà. Nígbà tí GSM yóò wà fọbalẹ̀, ó ní bí òun ṣe ń sọ̀rọ̀ yìí, pérépéré lówó ìrànlọ́wọ́ tí ìjọba àpapọ̀ fi ránṣẹ́ ọ̀hún pé tó sì wà níbi tí wọ́n san án sí. Látìgbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti jáde pẹ̀lú àwíjàre yìí, lọ̀rọ̀ náà ti di ohun tí àwọn ènìyàn ń pẹ̀kẹ́lù. Kò sì sí ẹni tó gbóríyìn fún Makinde lórí ọ̀rọ̀ yìí ju àwọn tó di ipò mú nínú ìjọba rẹ̀ àtàwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tí í ṣe ẹgbẹ́ gómìnà lọ. Èébú tí àwọn kan bu lórí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wípé èyí tó pín fún àwọn èèyàn tó pàdánù ilé wọn sínú ìbúgbàmù òjijì náà ti kéré ju ọ̀pọ̀ tó gbà lọ́wọ́ ìjọba Tinubu lọ. Ṣùgbọ́n gómìnà Makinde kò ní láti fún wọn lésì lórí èyí fúnra rẹ̀ mọ́. Nínú àwọn tó bú náà ni wọ́n ti ṣàlàyé pé kì í ṣe àwọn èèyàn lówó náà wà fún, bí kò ṣe fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣàtúnṣe agbègbè tó bàjẹ́ ni. Pẹ̀lú ìyẹn náà, àwọn èèyàn ní Makinde kò ṣe dáadáa. Wọ́n ní kò tí ì pọ̀jù tó bá fún àwọn èèyàn náà lówó tí yóò tó láti kọ́ ilé wọn tí kò bá tiẹ̀ lè sanwó dúkìá tó wà nínú rẹ̀, pàápàá nígbà tó jẹ́ wípé arúgbó ló pọ̀ jù nínú àwọn èèyàn yìí, tó sì ṣe é ṣe kí ìṣẹ̀lẹ̀ náà tètè rán òmíì nínú wọn lọ sọ́run àìtọ́jọ́. Ju gbogbo rẹ̀ lọ, wọ́n ní kò sí ìdí tó fi yẹ kí gómìnà Makinde béèrè fún ìrànlọ́wọ́ owó, kí owó ọ̀hún wá tẹ̀ lọ́wọ́ tán, kó gbé e pamọ́ tí kinní náà kò sì wúlò fún ohunkóhun. Ẹnìkan tó bá Aláròyé sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n tá a forúkọ bò láṣìírí sọ wípé kí ló dé tí Makinde kò sọ wípé ìjọba àpapọ̀ fún òun lówó kankan láti iye ọjọ́ yìí. Bóyá nítorí bó ṣe gba owó yẹn tó dákẹ́ ni kò jẹ́ kí wọ́n fún ní ìyókù nígbà tí wọn kò mọ ohun tó fi èyí tó kọ́kọ́ gbà ṣe. Tí Fáyọ̀ṣe kò bá tú àṣírí tó tú síta yìí, èèyàn ìbá ti gbọ́ nǹkan kan nípa owó yẹn nìyẹn. Àwọn tó fún un ní bílíọ̀nù lọ́nà 30 náírà kò gọ̀. Wọ́n kàn ń wò níran ni. Ó lè jẹ́ àwọn gan-an ni wọ́n tún fún Fáyọ̀ṣe ní àṣírí ìwé tó fi gbowó yẹn. Bí Makinde kò bá ṣọ́ra gan, ó lè torí owó yìí dèrò ọ̀dọ̀ àwọn EFCC
nígbà tó bá kúrò nípò gómìnà. Ọ̀làwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.